أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها يا أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. Mo kí Ọlọ́run látara gbogbo tí Ọlọ́run bá dá mo sì fi yìn fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí Ọlọ́run bá kí ó gba ọpẹ́ àti ìyìn tí a ṣe fún Ànábì ó sì gba ọpẹ́ wa. Mo come across àwọn write-ups kan pàtàkì jùlọ náà ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń pè mí àti ẹ̀yin tí ẹ ń send message sí wa lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Ó fi hàn wá dáadáa gédégbé wípé ní tòótọ́ ẹ dúró ti ìlú. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín bó ṣe jẹ́ pé ọ̀nà jíjìn náà lẹ wà tọ̀sán tòru ẹnìkan pè mí tẹ́mi pẹ̀lú rẹ̀ jọ sọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ tí mi rẹ̀ jọ sọ ó wá tún remind mi láwọn videos kan sẹ́yìn òun wò mí nígbà kíní kan báyìí kí ló ṣẹlẹ̀ pẹ̀lú kíní ẹ̀ òun wò mí nígbà kíní kan báyìí dó òun mọ̀ pé kí òun rí bí counter rẹ̀ bọ̀ kí ló dé tí wọ́n fi ṣe nǹkan lé lórí nǹkan kan. Mo wá rí i pé nítòótọ́ ẹ̀ ń bá wa fi ọkàn ẹ̀ fi ń bá wa lọ lórí nǹkan tí à ń ṣe. Kíní kan tó mo kàn mọ̀ dájú tó dá mi lójú lọ́dọ̀ Ọlọ́run ọba tó ì tún fi mí láyà balẹ̀ dáadáa lọ́dọ̀ Ọlọ́run ọba ni pé pípẹ́ ní mọ̀ pẹ́ ìpàdé kò kì í jìnnà. Báyìí ò kí àlọ́ ṣe lọ àbọ̀ yóò padà bọ̀ wá bá wa ní gbogbo nǹkan tí a bá ń ṣe. Mo ń rọ̀ wá láti pé kí a gbìyànjú ká rí pé nínú èròǹgbà ọkàn wa tá a bá fẹ́ mọ̀ ṣe ká mọ̀ dájú wípé a fẹ́ akọ Ọlọ́run ọba yóò sì dájọ́ lé wa lórí. Kíní yẹn pé ẹ jẹ́ kó mọ̀ clear nínú mind wa àti mi àtẹ̀yìn ní tá à ń bá ń sọ gbogbo wa ká mọ̀ wá pé we are liable to it. Ọlọ́run dẹ̀ bí wá léèrè. Àwọn ọ̀rọ̀ yẹn a lérò pé bóyá àwọn ọlọ́pàá ni wọ́n máa ń lò wàláhì kìí ṣe ọlọ́pàá ló ń lò. Ọlọ́run ọba gangan fúnra ara rẹ̀ àṣẹ Ọlọ́run ọba ní ohun Ọlọ́run ọba ènìyàn tẹ́yìn mọ̀ sọ pé lágbájá you are under arrest that anything you said shall be used against you in the court of law àbí kan gbé wọn ṣe máa ń lò pé bó bá ti ṣe sọ̀rọ̀ ní tó bá sọ yẹn wọ́n lò against it tán bá dé court. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lèyàn sọ nígbà míì tí téèyàn bá wà lọ́wọ́ àwọn ọlọ́pàá kò tó pé ọkọ̀ statement rẹ̀ nígbà tó máa ń kọ statement tán bá tó máa bí pé àbí nǹkan mi ń ṣe ẹni ó ti gbàgbé nǹkan tó sọ fún wa lẹ́ẹ̀kan ni ok ìbáwá rẹ̀ lájọ lọ rí pàdé kóòtù ó padà sọ tẹnu rẹ̀ bóyá ò sọ báyìí wọ́n tún máa rí máa mo sọ bẹ́ẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n kò sí mbẹ̀ sí wọ́ọ̀ ló sọ inú àfi mọ́ sọ pé you are free to remain silent torí pé nǹkan tó bá sọ will be used against you in the court of law. A dúpẹ́ lọ́wọ́ oníyàwó mẹ́ta tí ó wá sí ìlú Ògbómọ̀ṣọ́ tó wá fi ìfilọ́lẹ̀ ọ̀rọ̀ tí ọ̀gá rẹ̀ sọ èyún Yunusa tó sọ fún wa pé Ògbómọ̀ṣọ́ wà lórí time gunpowder wípé at any time ló sì lè explode. So explosion rẹ̀ tó dẹ̀ ń wí nísìn ó fi ń ṣó wípé àwọn èèyàn wọ́n ti ń wọ̀lú wá láti wá máa fi ìfilọ́lẹ̀ ibi tán fẹ́ plant ẹ̀ sí torí pé tí kì í bá sí pé wọ́n bá fi ṣe ìfilọ́lẹ̀ ibi tán fẹ́ plant ẹ̀ sí. Mo rò pé ó lè yẹ kí oníyàwó mẹ́ta kọ́ mọ́ wá sílùú mọ́sálásí ìlú Ògbómọ̀ṣọ́ tí kì í ṣe mọ́sálásí ilé bàbá rẹ̀ tí wọ́n tán pẹ̀lú wa l'Ógbómọ̀ṣọ́ wọn ò fẹ́ gbìn síbẹ̀ wọn ò sì fẹ́ ara wọn kan síbẹ̀ tápẹ́ bí wa kan ni mo torí rẹ̀ wá. Nígbà tó wá fẹ́ ṣe náà wá ṣe níṣe pé àwọn wá múlé lọ́wọ́ fún Yunusa tí wọ́n sọ wípé ó lọ sí umura agreed ó wá jẹ́ pé òun ló wá dilé mú tí wọ́n ẹ̀sẹ̀ wọ́n ń lérí tí wọ́n ń sọ fún ìmáàmù ààfin wípé tí wọ́n bá bí da tó bá tó bẹ́ẹ̀ mọ́sálásí lòun wà yìí tó bá tó bẹ́ẹ̀ ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ tẹ́ bá tó bẹ́ẹ̀ mọ̀ bọ̀ wá bá wa ẹnu náà ni ó kù bẹ́ẹ̀ sọmọ pé nǹkan tán fi gbé níjọ́sí nìyẹn Adégún àgbà tó fi gbé à ń bẹ Kánú
tí gbogbo ẹpọn rẹ tí ń yọ lábẹ́ pint ní wọ́n lù ẹ́ mọ́ tí à ń bẹ kánú. Believe you me, sincerely speaking, watch your back. We will not spare you on this torí pé ọ̀gá rẹ ti sọ pé we are sitting on time on gunpowder. Ìbá tó àwọn fídíò ọ̀rọ̀ rẹ tó sọ ìbá tó sórí fídíò yìí, but bí ìgbà tó yẹ pé mo tún fẹ́ mọ fún ẹ ní ọ̀nà láti fẹ́ lè mọ defend ara rẹ torí reaction rẹ bó ṣe act lórí fídíò yẹn wàá tún mọ wọ́nà bó ṣe fẹ́ tún ṣe. Ìwọ náà lórí mọ wo fídíò yẹn kọ́ lórí bó ṣe fẹ́ mọ ṣe, but I will never show you people their video again. Àtòun àti Saheed Shittu àti Kábísọ́lá à ń pile àwọn fídíò wọn jọ ni. Ṣẹ́rí táwọn yòókù tó jẹ́ pé àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ yẹn mo sọ fún pé nǹkan kékeré ni. Ẹni tán bá tán l'Ógbómọ̀ṣọ́ lálórí bá ń gbọ́ bóòlù lágbára ṣe jẹ́ tó bá pé bóòlù ṣe jẹ́ bó ṣe jẹ́ ni tí ó fìfì hàn wá ẹ kìlọ̀ fún un. Ìyẹn ṣe báyìí ó ti dalẹ̀ ìlú. Àwọn ni wọn ò ní láǹfààní ìlú jẹ torí ayé ó ti mọ̀ wọ́n. Wọ́n ti mọ̀ wọ́n pé wọ́n ṣe rí sí ìlú nìyí. Ṣùgbọ́n èyí tẹ́ ẹ jájèjì a ó fi mú yín dánrin. Bẹ́lò mi ò ṣe you just look I can't wo bẹ́ni pé mò ń dánrun ni. Wàhálà is really one topic. I don't bluff. Wàhálà kí ni mo fẹ́ ṣe fún? And I don't live fake life. Kí ni mo fẹ́ ṣe fún? Mo tó bẹ́ẹ̀ mo ṣe kó wá dọ̀la kan bí mi lè kọ́ pé n tí wọ́n ní mo lè ṣe mo wá lọ rí jásí pé mi ò lè ṣe. I don't say what I cannot do, but what I'm telling you ni pé I don't want to hit the polity. Into one lane is gbóná already. A dẹ̀ fẹ́ gbéṣẹ́ sọ. A ò fẹ́ dára wa láàmú. Into one nílẹ̀ yìí nísìn ó gbóná already. A ò fẹ́ kó gbóná jù báyìí lọ. Ká lè bá gbéṣẹ́ sọ. Ìtumọ̀ ní ẹjọ́ òfìsí ni pé a ti pe lágbẹ́jọ́ lọ́wọ́ pe lágbẹ́jọ́ pé sẹ́rí tí èmi bá ṣetán láti fẹ́ pe ẹjọ́ mo fẹ́ kẹ́ lórí mọ́ kínní kan máa tó orúkọ ni Saheed Shittu wà nínú wọn oníyàwó mẹ́ta àbí ìyàwó mẹ́ta lólóòní ni ó wà nínú wọn Yunusa wà nínú wọn Kábísọ́lá wà nínú wọn. Bí máa tó orúkọ ni mi ò ní kéèsì pé lágbájá lọ́tọ̀ tàmọ̀dò lọ́tọ̀ odidi ni. So àbá wa fi ogún ọdún ṣe bẹ́ẹ̀ ṣe mọ́ sọ ń bá èmi mo fẹ́ kẹ́ lọ́mọ kí nìkan pé tí mo bá fi lè wọlé kóòtù yìí báyìí mo bá fi lè pè yín lẹ́jọ́ ẹ lọ ṣe tẹ́ bá fẹ́ ṣe ẹ lọ tó bá wù yín kẹ́ sọ pé tó fẹ́ arrest mi tó bá wù yín kẹ́ sọ pé tó fẹ́ competition kan against mi. This what I'm saying wípé àwọn nǹkan tẹ́ ṣe àwọn atrocities tẹ́ ṣe fún ìlú Ògbómọ̀ṣọ́ ta ní àwọn videos wọn lọ́wọ́ pẹ̀lú pé we are sitting on the gunpowder yóò lè lọ freely. Wallahi ta'ala ìṣòro ibi láìlẹ̀ ọ̀rọ̀ gunpowder yìí tún ní post ẹ̀wọ̀n nísìn kò ní lọ freely. I will pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí kálukú wọn tí wọ́n sọ àti tí kálukú wá sọ nínú tó wá sọ nínú mọ́sálásí tó wá sọ ní sọ bí threat fún wa nílùú tó wá ń threat kábíyèsí tí lu Saheed Shittu náà wọ́n fi ń threat kábíyèsí wípé kò tó bẹ́ẹ̀ ẹ sọ kò tó bẹ́ẹ̀ ìyẹn pẹ̀lú ìlú rẹ̀. Ah my God, I'm saying this, I don't abuse people. Mo ti mọ sọ fún yín ẹ bá rí fídíò mi tẹ́ bá mo ń bú lágbájá ẹ̀ ń dara yín láàmú ni ẹ̀ wọ́n bú ẹ o wá fún wọn lésì ẹ̀ ń dara yín láàmú ni. I don't do it, but I'm waiting because mo mọ nǹkan tí mo ń wò mo sì mọ ibi tí mo ń lọ kó lọ́wọ́ bá kó ṣe dáadáa fún wa. Gbogbo nǹkan tẹ́rí tán fi ẹnu wọn sọ yẹn they will repeat it in a very hard way. Wallahi, they will surely repeat it in a very 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 hard way. Báyìí àwọn tó bá ti wo fíìmù àwọn fíìmù john mọ̀ pé ẹ mọ̀ pé fíìmù kan bẹ̀ tó mọ̀ pé hard way the only way. A very wonderful film. Hard way the mọ̀ bí ó ṣe lè wà lórí YouTube ẹ bá lórí ìyẹ̀wò you will from there you people will be able to learn your lesson. Kì í ṣe ní ìsìn nígbà tí ìfàyàbalẹ̀ tó bá ti bá wa nílùú Ògbómọ̀ṣọ́ tán ìgbà yẹn ni màá wá kó àyà àti yín sókè. I really mean it. Èyí tí màá kàn bẹ̀yìn fún ni pé báyìí tí àwọn bá pè yín lẹ́jọ́ ẹ̀mí ìṣọ̀pẹ̀ ń wá o because tán báyìí lè jump court báyìí èyí tẹ́ ẹ̀ mọ́ sá fún mi àbí tẹ́ ẹ̀ mọ́ sá fún mi tẹ́ báyìí lè jump court báyìí gbogbo tẹ́ bá wà ní mo àti díkàtì lórí mú yín contempt of court wàhálà wọ́n sọ ìyìn sọ pé mo fẹ́ mú yín pẹ̀lú handcuff for now o nígbà tẹ́ bá ṣe contempt of court ìgbà náà ni ó tún gbé handcuff lé lóró civil case purely ni ẹ̀yin lẹ́fọ̀ọ́ ara yín convert ẹ̀ sí criminal case and gbogbo àwọn tẹ́ bá dẹ̀ fẹ́ pè
láti pé àwọn nọ́mbà jẹ́ bí godfather yín ẹ mọ̀ wípé they are not once upon a time civil servant. pé gbogbo tó bá ilé jẹ́ pé once upon a time civil servant ní tó bá ilé jẹ́ godfather fún yín ni máa tàgì wọn nínú àwọn tó fẹ́ wá dàlú Ògbómọ̀ṣọ́ rú. tẹ́ invite àwọn tó lè wá terrorize wa gẹ́gẹ́ bí oníyàwó mẹ́ta ṣe wá terrorize wa tó fi wá ń dúró ó fi wá sọ confidently tó ń náà wọn tó wá lérí nílùú pé tẹ́lá tó bá gbẹ́ nìkan dá kọ́ wá bá òun nínú mọ́sálásí yìí mọ́sálásí baba ńlá baba títí wa. wàláì àwọn tó ń rán níṣẹ́ dó òun ṣiṣẹ́ owó níná òun gbọ́nà ni ó ti ṣe tán tó mọ̀ sọ pé ẹ ò bá ti ṣe tó báyìí a ò rán yín ní nǹkan tẹ́ lọ rí ṣe wàláì mo fi ọlọ́ọ̀bá búra fún ẹ mo tún mọ sọ fún ẹ pé a ò rán dó nígbà tó ti ṣe tán gan wọ́n ti ń sọ fúnra wọn you shouldn't have said what you have said. àwọn tó ń sọ nígboro ti ń sọ nígboro pé ò bá ti sọ tó sọ yẹn wọn àwọn tó rò pé wọ́n kápá tẹ̀wọ́ tẹ̀lé lẹ́yìn àwọn gan ni wọ́n lù ẹ́ lálùbàjẹ́ pé àṣé nǹkan tẹ́ fẹ́ wá ṣe pẹ̀lú mi nítorí pé ìwọ yìí gan fúnra ara rẹ oníyàwó mẹ́ta nǹkan tó wá gbé sílùú Ògbómọ̀ṣọ́ ó sọ fún wa nǹkan tó gbé sínú mọ́sálásí tẹ̀ fi ń sáré pé káwọn èèyàn mọ̀ wọnú mọ́sálásí ó sọ fún wa tó fi ti pé ìfẹ́ wa discriminate pé àwọn nǹkan tó bá bí wọn dá kán wá mọ́sálásí yẹn ẹ̀rí nǹkan tẹ́ fojú wọn rí èmi ń sọ pé ẹgbẹ́ nǹkan sínú mọ́sálásí yẹn ìwọ ló sì lọ rèé tu ọ̀fẹ́ forí rẹ owó gángan ló fẹ́ forí ara rẹ fàgbọ̀n nǹkan tí mo ti sọ pé ń bẹ nínú mọ́sálásí yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ I want to suspect pé ìwọ gan bẹ́ẹ̀ náà àwọn tẹ́jọ gbìn síbẹ̀ tó fi ń dọ́jẹ̀ kálẹ̀ káàkiri that time you be able to it's no more it is no more new thing again. nǹkan tẹ́ ti gbé mi sí ni ó ti dàbí àǹdákànú ó ti dàbí fíìmù àǹdákànú nǹkan tẹ́ ti gbé mi sí ni tí wọn ò jẹ́ ká fà á lọ ká fà á bọ̀ torí investigation ó dé mi investigation pé ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ kọ́ ni àfọ̀bí tá a bá fẹ́ fọ́nu mọ́sálásí ni sórí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ sójọ́ bẹ́ẹ̀ àbí kò jọ bẹ́ẹ̀ then wọ́n á ká proceed pẹ̀lú cases wa àwọn àmọ́ béèrè pẹ̀lú gbogbo àwọn tá a bá fẹ́ wọn béèrè lọ́wọ́ wọn lágbájá bò ní tiẹ̀ ṣe jẹ́ tàmọ̀dò bò ní ti ṣe jíjẹ́ lágbájá you are a civil servant yes torí gbogbo ẹ̀yin tẹ̀ lórí jẹ́rìí èké lórí kéèsì Ògbómọ̀ṣọ́ yẹn sẹ́ẹ̀mọ́ pẹ́ ṣiṣẹ́ ìjọba rí gbogbo yín pátápátá ni wọ́n padà kó tí wọ́n bí léèrè èèlò lẹ́ngbà lóṣù nígbà tẹ́ ń fi ṣe civil servant báwo lẹ ṣe lọ sí Mẹ́kà ta ló rán yín ní Mẹ́kà ok sẹ́ni tó rán yín ní Mẹ́kà ni ok ìwọ ń kọ́ ta ló rán iṣẹ́ kí ló ń jẹ́ wọ́n á ṣe wàá mọ̀ pé kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó bá yẹ jọ bá ti lówó nínú yín wọ́n wá ṣe wàá bi léèrè pé when did you started your business probably kọ́ pé báyìí nígbà tó ń ti ṣiṣẹ́ civil servant pé mò ń jáyé sí nìyẹn o ẹ gbàgbé ẹ ó mọ̀ wípé mi ò kéṣe ẹ mọ̀ pé kóyà kéṣe pé mo fi I'm not pranking mi ò lè bluff oníyàwó mẹ́ta padà èyí tó ti bú mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà lẹ̀ o gbogbo rẹ̀ ni mo fẹ́ kó pọ̀ torí pé tọ́fà tí mo fi ní confidence lórí ọ̀rọ̀ rẹ̀ ni pé mi ò bú ẹ rí mi ò yẹ̀yẹ́ rẹ rí mo kàn wọ́n mi ni pé ẹ mọ̀ ìdá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ the video is there ó sì gbé mi sórí fídíò ó gbé mi jáde ó bẹ̀rẹ̀ sí máa bú mi ìyẹn lọ mo gbé kalẹ̀ mo ń sọ ẹ nígbà tẹ́ ẹ fi ń plant nǹkan tẹ́ fẹ́ ṣe nílùú Ògbómọ̀ṣọ́ tẹ́ fi lọ rí ṣe mítìnì nígbà tẹ́ fi lọ rí ṣe mítìnì lórúkọ wípé ẹlẹ́fẹ́ parí ìjà yín wọ́n fẹ́ parí ìjà tó wà láàrin Malam àti ọmọ yìí tí ń jẹ́ Gambari Yaya Gambari ebi kẹ́lẹ́ bá mọ̀ pé you people think you are fooling us o Yaya Gambari ń ló fẹnu kọ́ bó lè jẹ́ pé ó bẹ̀rù àti irú rẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ń bì tí àfáà kan jáde tó sọ bí wọ́n ṣe ṣe ìmáàmù jẹ less than 48 hours wọ́n ti lọ rí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí halẹ̀ mọ́ ó ti jáde sórí kìíní ó ti ń di bọ́ǹkẹ̀ kò rí bẹ́ẹ̀ bá mi kí àwọn ilé ayélujára àwọn náà jẹ̀bi àwọn ayélujára wọ́n ṣe kíní àwọn ayélujára àwọn tó ń perú yín sí wáàzí àbí tó ń perú yín láàfáà sójú kò gbà yín tìwájú wọn tó bá pè yín lọ́la ní ìsọ́bá sọ pé àáfáà kí ni nǹkan tẹ rí àwọn wọ́n dẹ́rù bà mí ni mo yà sá nínú sísá tẹ fọ́nṣẹ́ sáfẹ́yàn àti títọ́ lọ́wọ́ ọba èwo ló pè yín èwo lẹ́ fi ṣe wáàzí fáwọn èèyàn it's better you remain short kò mọ́ sọ̀rọ̀ Ànábì náà sì ti sọ bẹ́ẹ̀ fún wa tó o bá fẹ́ sọ̀rọ̀ sọ dáadáa lẹ́nu tó o bá ní dáadáa lẹ́nu panu rẹ mọ́ Ànábì sọ bẹ́ẹ̀ fún wa and àwọn òyìnbó náà sì sọ pé silence is golden lórí nǹkan tí o bá mọ̀ I know what I'm saying 24/7 when you pick me I'm ready to say anything you are asking me lórí nǹkan tí o lọ nílùú mi ò ní problem pẹ̀lú yẹn 24/7 now
ó ní kọ́ pẹ̀lú mọ́ tó bá ti mọ̀ kó bá lọ́rọ̀ tó dá lẹ́nu tó bá fẹ́ sọ ẹ bẹ̀rẹ̀ sí mọ́ jáde pù ẹ sọ̀rọ̀ ara rẹ̀ náà torí pé kò sí àbátan àbí àbátan kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn sára Yunusa débi pọ́rọ̀ ànábì ó fi jókòó sí lára tó fi ó fi lọ rí jókòó sórí múmbàrí tó fi jẹ́ pé gbogbo múmbàrí yẹn pátápátá for this 200 múmbàrí tó lóun gútúbà tó lóun ṣe pátápátá kò sí èyí tí ò sí current affairs nínú rẹ̀ tí ò fi sọ̀rọ̀ síyàn nílùú òun náà ló tún kó bára rẹ̀ nísìn òun ló sọ pé òun ti ṣe 200 gútúbà. We want all these 200 videos. Yunusa, we will want to see the 200 videos because at that time you are very, very active on YouTube. To kwa ko bomo so leru tawun yen afa wa advance afa ni afa gbogbo ayé ni ẹ wò lórí net ẹ wò lórí kíní ẹ tó wá wo YouTube ẹ tó wá sí to kọ́kọ́ fẹ́ yun jẹun lọ. Those 200 videos that they bring down, we will want to see it in the court of law. Èmi ò béèrè fún. If anybody does not ask, èmi ò béèrè fún. Torí àwọn ni ó mọ̀ jẹ́ witness fún pé ibi tó ti sọ báyìí ni, ibi tó ti sọ báyìí ni, ibi ṣùgbẹ́ṣùgbẹ́ ibẹ̀ ló sọ pé ibi tó sọ pé mi ò jámọ́ nǹkan kan nú ẹni tí ò jámọ́ nǹkan kan nú ayé sẹ́yìn lẹ́ ń gbọ́ tiẹ̀ máa tó play ẹ̀ nínú mo jámọ́ nǹkan kan ní ìsinmi ò jámọ́ nǹkan kan ta ló jámọ́ nǹkan kan nínú yìí pẹ̀lú rẹ̀ ní ìsìn ta ní sáré kálẹ̀ káàkiri ta ní jìnnìjìnnì bá torí pé òdodo ni mò ń sọ kì í sówó ni mò ń ná ẹ̀yin tún náwó ọ̀hún àṣírí yín ò tún bò kò sí níbò ṣé ìyẹn gan kò tó fẹ́ ẹ̀yin tẹ́ ń sponsor wọn láti ta tẹ́ ń kówó de tẹ́ ń sponsor nílùú Ògbómọ̀ṣọ́ láti dá wàhálà ìyá kẹsẹ́ẹ̀tì wọ́n ṣe kẹsẹ́ẹ̀tì wọ́n ṣe fídíò kan jáde mo gbọ́ I was so saddened tí a yẹn pariwo pé àwọn tán sponsor wọn l'Ógbómọ̀ṣọ́ wọn ṣé bẹ́ẹ̀ náà bá wa rí náà rí débẹ̀ ọ̀kan lọ́mọ òun náà tún ṣe fídíò àwọn tó ń sponsor wọn àwọn tó ń sponsor Yunusa àwọn tó ń ṣe kíní kan ṣé pé gbogbo yín náà rí ṣé pé gbogbo tá à ń sọ yìí àṣẹ rí àṣẹ gbà bẹ́ẹ̀ kí ló dé tẹ́ ẹ fi sọ pé nǹkan tá à ń sọ yìí òdodo là ń sọ adúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú ọba tẹ́ ń sọ yìí náà ọlọ́ọ̀ba kò ní fi yín sílẹ̀ ṣùgbọ́n torí pé Ọlọ́run ṣetán láti pọ́ fẹ́ gbọ́ òun wa ó sì fẹ́ gba ọ̀rọ̀ wa pé òun tẹ́wọ́ gbọ́ ọ̀rọ̀ wa ìlójú ọlọ́rẹ̀ rọ́ọ̀lù mùdírù ó ti kọ́kọ́ rọ́ọ̀lù àwọn àfáà kan lọ́nà tí wọn ò lè sọ̀rọ̀ ló fi wá padà rọ́ọ̀lù mùdírù ibi tó ìgbé ti lọ́ọ̀rẹ̀ rọ́ọ̀lù yìí wà láì bábu wáyà ní tí dọ́jọ́ gbẹ̀ndàlì kí ọmọ Yunusa ò lè rectify àárín ò lè ráàrin yẹn tó ṣe wàláì tèyí tó ṣe pẹ̀lú rọ́bítà yìí wàláì tàláì sọ́mọ́ bí láìlẹ̀ láìláìlá wàláì kò síwò olówó náà kò síwò alágbára náà mo fi ọwọ́ ọba búra fún yín mùdírù bó ṣe jẹ́ pé pírẹsidẹ́ǹtì Nàìjíríà yìí ara àwọn mùrídì wọn ni bó ṣe jẹ́ pé bí àwọn Gbàjàbíàmílà ara àwọn ọmọ kéwu wọn ni bó ṣe jẹ́ pé bí àwọn SAN akíìmù kankan bó ṣe jẹ́ pé gbogbo wọn ọmọ kéwu mọ́ríkàsì ni gbogbo wọn wàláì gbogbo wọn tó máa ṣe mítìn láyé pátá n ò lè yọ ìyà tó jẹ Yunusa lórí ọ̀rọ̀ mùdírù torí mùdírù kẹjù báyẹn lọ mùdírù kẹjù ń táwọn gan pera wọn lọ mùdírù gan fúnra ara wọn bí wọn ò ṣe jọra wọn lójú náà ló ti dá mùdírù kẹ ní gbogbo ẹ̀ débi pé àwọn gan fúnra ara wọn ní jọ́mì tán bá jókòó tán bá ronú pé kíní kábà ìṣẹ̀lẹ̀ àwọn góòtù wọn dẹ́rù bara wọn kẹ ṣe látara mi náà mùdírù kẹjù bí tó lọ rí rọ́ọ̀lù lọ life wire lọ́lọ́ rí gbá mú kó lè survive ẹ̀ tí wọ́n bá ṣí káábà fún báyìí tó bá wọnú káábà báyìí kọ́ lọ́ọ̀rẹ́ mọ́ yìí là kọ́mọ yìí lọ kó lè bọ́ wàláhì àti ń súnmọ́ ibi láìlẹ̀ kó lè bọ́ tábàlọ́ọ̀rẹ́ ṣe ráúdà Ànábì Muhammad sallallahu alaihi wasallam fún ní Mẹ́kà tábàlọ́ọ̀rẹ́ ṣe ráúdà fún tọ́bàlọ́ọ̀rẹ́ yípo kò ní bọ́ kò lè bọ́ kátó wá pé gbogbo ilé ìtọ́jú one stage act ni gẹ́gẹ́ bọ́ yẹn sọ pé àmọ́ ṣẹjọ́ lọ ní the next 20 years láàmọ̀ wà ń bẹ̀ àwọn wà ń bẹ̀ so mo mú Suratul Asri wá níbẹ̀rẹ̀ fídíò yóò fi ọmọdé àpébo ni mo tún divert sí mi ò kí ń ṣe àfà but gẹ́gẹ́ bá ṣe gbọ́ lọ́dọ̀ àwọn àfà fẹ́ sọ̀rọ̀ díẹ̀ fún wa lórí ọ̀rọ̀ súra yẹn bóòlù sì jọmọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ọba tó dá ayé tó dá ọ̀run tó dá èmi tó dá ẹ̀yin tó dá gbogbo tó wà nù rẹ̀ tí kò sí wọ́n ní tàbí ṣùgbọ́n even with free thinkers
tó bá kọ àwọn nìkan wọ́n mọ̀ pé nǹkan kan ló sá mọ́ àwọn táwọn fi ń think kíní kan ló sá mọ́ àwọn táwọn fi lè gbọ́ táwọn fi lè ṣe nǹkan táwọn ṣe yìí with all this research tí wọ́n ṣe àwọn náà tún mọ agbọ̀n ọba sọ fún ayé ni tẹ́fẹ̀ mọ́ pé everything in life is fake. We are living a fake life. Everything in life, Islamically, Christianity, free thinkers, Buddhism, everything you see in this life is fake. We fake ourselves to get the real. In everything, we have to fake ourselves to get the real. So, to get the real, to come and tell people that to read the real, so they continue with that fake life. Because responsibility, okay, Biru Yunusa Nisan. At the beginning, people see him as a very wonderful guy. But I better see my òun ni ò lè change mọ́ torí fake life ni ọmọ grow nínú rẹ̀ bó ṣe ń grow ni. Àwọn tọ̀hún tó ti wá fi gbogbo tẹ̀mítẹ̀mí gbá tiẹ̀ káwọn padà dé ká sọ pé àwọn gbá tiẹ̀ mọ́. That is where they have the problem. Ibi tàbí ti ní problem nìyẹn. That is where the problem is. So Ọlọ́run ọba tó wá dá gbogbo ilé ayé tó wá dá gbogbo ẹ̀ tó wá ṣe gbogbo ẹ̀. Ọlọ́run ọba wá ń fi ara rẹ̀ pẹ̀lú nǹkan tó dá ìrọ̀lẹ́ ayé ó wá tó ń fi ń búra fún wa. Kí ni hikima tọ́lọ́run bá fi ìrọ̀lẹ́ ayé fi búra fún wa fáwọn tó bá ní làákàyè? Ẹ wo tá ń pè ní ìrọ̀lẹ́ ayé lójú ayé nìkan. Àwa Yorùbá àbí ọ̀pọ̀lọpọ̀ èdè mi ọmọ ṣe máa ń lò. Tí èèyàn bá wà lóko tó bá ń roko lọ́wọ́ lójú oko tó ti jẹun ọ̀sán tó ṣe gbogbo ẹ̀ tó wá tó ń roko lọ tó bá gbójú sókè báyìí yóò wá rí oòrùn kan tí wọ́n máa ń pè ní tamọ́dé sóko ńlá wáyé o ìnìrọ̀lẹ́ ayé. Àwọn ọmọ tó bá wà lóko pẹ̀lú bàbá wọn àwọn míì nínú wọn mọ̀ fọkàn sí pé àsìkò sì tún wà bóyá tá a bá ṣe lè tán bàbá lè tún jẹ pé ó lè sọ pé ká tún mú iṣu ká tún sun iṣu jẹ ká tún mílè ká tún jẹ mọ́ra wọn. Bàbá ò fi wá mọ̀ sọ fún wọn pé ṣé ẹ rí pé lè ò tí ì sùn àbẹ́ẹ̀ rí ẹja tètè jára mọ́ n tá ń ṣe yìí tá bá pẹ́ púpọ̀ jù nígbà tí n bá ti ń dókùnkùn lọ́wọ́ ẹ̀sẹ̀ wa mọ́ wọn pé ẹ tètè ẹja mọ́ sáyé lórí ẹ á lórí jẹun tá a bá délé. Yóò wá mọ́ jẹ́ pé àṣekalẹ̀ wọn tí wọ́n ṣe kalẹ̀ nílé nínú oúnjẹ tán ṣe kalẹ̀ lánàá nínú iṣẹ́ oúnjẹ tán ṣe kalẹ̀ lánàá ni wọ́n padà lọ bá nílé bírú tàwa náà ní tá a bá ṣe dáadáa kalẹ̀ à ń bá ń lọ á lọ rí báǹkì tá a ṣe níbi tá a lọ yín kò sí wọ́n ní tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ dáadáa ni á bá aburú ni á bá náà fi wọ́n pè ní Ọlọ́run afásìkò yẹn fi búra pé ìrọ̀lẹ́ ayé tó yẹ pé nígbà tẹ́ bá gbórí kalẹ̀ báyìí tẹ́ bá pẹ̀ ń tẹ́ orúkọ lọ ni nígbà tẹ́ bá fi lè gbórí sókè báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ìtẹ́ ń wò gẹ́gẹ́ bí ọ̀sán yóò wá di òkùnkùn wọn yẹn lójú gbù. So gbogbo tá a rí ní ìsìn ó kù díẹ̀ nígbà tó bá yẹn ní ìsìn akàdédé bára pàṣẹ wà nínú sàárè ni ń bẹ nínú rẹ̀. Ọlọ́run wa ń sọ fún wa ń fi gbogbo àsìkò yẹn fi ń búra fún wa láti pé ká lè bá a mọ̀ wípé òun tóun ní hikima ilé ayé ló ń sọ fún wa pé nǹkan tó tán yàn án lè dúdú ní ìsìn tó dúdú ní ìsìn lè funfun like at any time bọ̀ nínú ìrọ̀lẹ́ ayé òun tásìkò yẹn bá wá dé nínú ipa kékeré pé nínú ègbé nǹkan tó dé pé ègbé ni tí ó pé a ò lè lérè rẹ̀ jẹ là ń lé káàkiri láyé. Ní táwọn lé kiri yìí tó yẹ pé kò wá sí oore kankan nínú rẹ̀ fún wa torí pé tí ò bá ti sí tọ́lọ́run bẹ́ẹ̀ kò sóore níbẹ̀ tá ń lé kiri yìí wípé nínú ègbé ni àwọn nǹkan ègbé ni nǹkan tá ń ṣe kálẹ̀ káàkiri yìí tá a sì ti wà nírọ̀lẹ́ ayé tá a ti fẹ́ ṣe tó tá lọ rí bá Ọlọ́run ọba wa. Innal ladhina amanu wa amilu salihati wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr. Ó ní àwọn tó wá bọ́ nígbà nínú pankeke tí wọ́n sáré káàkiri pé ayé ti fẹ́ dàrú ilé ti fẹ́ bàjẹ́ o Yunusa ni o Yunusa kọ́ o ilé ayé lára ni wọ́n rẹ̀ wọ́n jẹ́ ni o wọ́n rẹ̀ wọ́n jẹ́ wọ́n nà wọ́n o wọ́n nà wọ́n o èyí rẹ̀ wọ́n lọ sí kóòtù o èmi kí mo gbédélé mi o ó ń sọ ni ẹ̀ńtọ́ gbàgbà àwọn tó sì gbà tó wọn nínú wọn gbà lọ́kàn wọn bí Yunusa sọ pé òun kọ́ ẹbí rẹ̀ lọ sí kóòtù nínú wọn gbà ṣùgbọ́n ibi tí wọn ò fi gbà sí yẹn ni wọ́n tún fi fail èmi gbà pé Yunusa kọ́ ẹbí rẹ̀ lọ sí kóòtù ọ̀pọ̀lọpàá báwọn ẹbí ẹ̀ torí pé kìí ṣe bí ẹ̀ ló nìkan lọ fọlọ́pàá kó ilé ayé lára àwọn ará ní ilé ayé lára ló nìkan lọ rí kó àwọn ilé ayé lára ẹ̀ sì ṣe bí ẹ̀. Báwo lẹ ṣe expect pé ègún àbẹ́pẹ̀ yẹn ṣe lè mú un àmọ́ fún torí pé ó purọ́ ìjìyà ń bẹ fún un. That is the truth.
ìjìyà yìí ń bẹ fún Yunusa ò múlẹ̀ ayé lára kò fọlọ́pàá kólé ayé lára àdàtà kò fọlọ́pàá kó ẹbí rẹ̀ ni mo mean ó fọlọ́pàá kólé ayé lára kò fọlọ́pàá kó ẹbí ẹ̀ torí ilé ayé lára ò kì í ṣe bí ẹ̀ mo fẹ́ kẹ́ lórí get àríyẹn very very clear lórí ọ̀rọ̀ yìí innal ladhina amanu wa amilu solihati nínú àsọ́lihati táwọn wí nísìn ẹ má fọkàn sí pé àyílà lásàrì mọ́gírìbì iṣẹ́ àṣùgbà àkọ́ ni wọ́n sọ̀rọ̀ bá nísìn níbi iṣẹ́ eré gan náà ń bẹnu rẹ̀ solihati ń bẹnu kárí nǹkan dáadáa ká ṣe ṣùgbọ́n nígbà tí irú nǹkan yẹn bá ṣẹlẹ̀ báyìí tí ó bá pé kí gbogbo ẹ̀ bá ti ń dàrú ni tó wọ́n tàwa sọ bil haqq nígbà táwọn nǹkan bá bẹ̀rẹ̀ sí máa sọ pé a ò ní gbà Yunusa náà ní mọ́sálásí wọn ní ilé ayé lára yìí wọ́n gọ̀ wọ́n ṣe kínní wọ́n gbà báwo lè yẹn ṣe máa gbẹ́rù rẹ̀ kalẹ̀ báyìí tẹ́wàá sí wọn tẹ́ ẹ ò báwo lè wí torí Ọlọ́run pé lágbájá yìí ó lè ní ẹ wọ́n á sọ pé ibi tó lóun gbé nǹkan rẹ̀ sí ni ò dáa àwọn ìlú mi ò kẹ́ àwọn ọmọ táwọn ayé lára àwọn náà wò tó fi ń díwò Ọlọ́run ó jẹ Ọlọ́run péré kárí ìwọ tó ń wò wípé kí làwọn ilé ayé lára ń wò tọrọ wọn fi débi tó dé Ọlọ́run báwo yóò péré kárí lọ́wọ́ àwọn ìpínlẹ̀ ayé lára sọ̀rọ̀ in defend ilé ayé lára I'm not talking about ayé lára ẹtú lè sọ pé báyìí wọ́n ti renew contract mi pẹ̀lú wọn ni wọ́n tó ti fún yọ lọ́ba níkà lówó ẹni tó ti bẹ̀rẹ̀ sí mọ̀ sọ̀rọ̀ ilé ayé lára we am telling you reality we are talking about the reality right àwọn kan là ń sọ̀rọ̀ ilé lórí nígbà tá a débẹ̀ tá a ń gbẹ́ sọ̀rọ̀ pé ẹni tẹ́ àwọn tẹ́ fẹ́ sọ̀rọ̀ lórí wọn dà wọ́n ní ayé lára ní jẹ́ ayé lára nǹkan wọ́n tún láwọn Mahmood ẹ jẹ́ ká competition wa on behalf of the Mahmood Ayélára wípé ẹ̀tọ́ wọn ti gbà lọ́wọ́ wọn gbé lọ síbòmí that is why because you can't pass through it ẹ ò lè sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kọ́mọ kan Ayélára lára so for you to think wípé bá contractual agreement kan bẹ láàrin mi pẹ̀lú Ayélára ẹbí wọn léèrè ask all of them ẹbí wọn léèrè no written document no even verbal Alhaji Taofeek akànpé yín ni ẹ̀dá kò bóòlù láṣẹ bá a ṣe afẹ́kẹ́ bá a jáde kẹ́lẹ́ they don't even know. They don't even know ẹni tí mo ń retí pé Ọlọ́run mọjọ́ ọ̀rọ̀ wá nígbà tí mo bá pe àwọn tó ń lẹ́jọ́ tí Ọlọ́run mọjọ́ ọ̀rọ̀ wá ilẹ̀ tó jáde ní ìsìn tí ń gbé mi ṣépè tó ń bú mi ẹbí lèrè òun ló prove ẹ̀ fún mi pé kò ń sọmọ nulẹ̀ I started doing my findings ẹ̀rí sì wá ń bẹ níjọ́ tó gbé jáde mo láwọn ẹlẹ́rìí tó dúró níjọ́ náà wọ́n sì wọ́ọ̀rọ̀ ẹ̀ níjọ́ náà pé ọ̀rọ̀ tó sọ fọ́kùnrin yìí o tó bá yẹ pé nítòótọ́ ni o torí pé láti bẹ̀rẹ̀ ló ti sọ pé òun suspect nǹkan tó wà nílẹ̀ tí ń sọ fún wa tá a gbọ́ tó bá yẹ pé nítòótọ́ tó bá ní òun bẹ̀rẹ̀ sí máa wádìí rẹ̀ kò ní give up o kò ní jáwọ́ ń bẹ̀ o ó sì búra àwọn ni a sì tọrùn bọ́ mo sì bẹ̀rẹ̀ sí máa wádìí along the line àwọn nǹkan míì tí a ò tún mọ̀ Ọlọ́run ní ká tún mọ̀ ẹgbọ́n ọ̀rọ̀ tí ọ̀kan lọ́mọ sọ náà no Yunusa àtọ́líà ò lè sọ pé àtọ́líà kẹ̀ that is the way he use for him tọ́líà kẹ̀ àjọ wa pẹ̀lú ẹ̀ ní kò lè sọ pé wọ́n mọ̀ mí àwọn eléyìí ń mọ̀ délédélé bọ̀ torí pọ́rọ̀ yọ ọkàn wọn ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ni wọ́n fi wọ́n ṣẹlẹ́rìí ọ̀rọ̀ wọ́n káwọ́ gbéra wọn wà níran bọ̀ tí nígbà tọ́ lọ rèé rọ́ọ̀lù mùdírù àwọn náà jáde sí wọ́n fi sáyè ètò rọ́ọ̀lù mùdírù wọn bá sọ títí wa ní Ògbómọ̀ṣọ́ ṣé bẹ́ẹ̀ ń gbọ́ bí phone call bó ṣe lọ káàkiri Sábóyárò ní Kánò bí Kaduna ló wà ó lóun sọ̀rọ̀ ìmáàmù pé òun several times wọ́n sọ̀rọ̀ òun náà ń sọ̀rọ̀ díẹ̀ kò fẹ́ sọ̀rọ̀ tí ó kọlu ìmáàmù díẹ̀ kò fẹ́ sọ̀rọ̀ ọ̀ngbà tó lọ́wọ́ bá mi bá mú òun náà láàrin ìgbà tó fẹ́ mọ́ sọ pé àwọn bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó fẹ́ mọ́ bẹ̀rẹ̀ rẹ̀ láàrin ìgbà náà ló rọ́ọ̀lù mùdírù òun náà ọba sáré sẹ́rí padà torí wọ́n ti lo code tí wọ́n lò fún àwọn èèyàn irú ìtàn lò fáfá yìí within 48 hours tó fi padà withdraw ọ̀rọ̀ rẹ̀ pé òun sọ bẹ́ẹ̀ mọ́ ẹ lóru rẹ̀ fèmí náà ẹ láfọ̀ṣẹ́ tẹ́ mọ́ fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ní pé kẹ́ fi ń dẹ́rù bá wọn ẹ lò fún mi náà tó bá ti di lọ́la kí wọ́n mọ̀ kì í mẹ́sàn-án mẹ́wàá lórí fídíò ẹ̀yìn ránhùn yìí ìkejì ajá the same thing náà ṣe kálẹ̀ káàkiri but wọ́n lọ rí bá ọkàn lọ́mọ kí wọ́n bá dá sọ̀rọ̀ nǹkan kan àwọn náà mọ̀ nǹkan tí wọ́n sọ pẹ̀lú ọkàn lọ́mọ mo fẹ́ kẹ́ get me right o àwọn náà mọ̀ nǹkan tí wọ́n sọ pẹ̀lú ọkàn lọ́mọ n tí èmi gbọ́ lẹ́nu ìyá Kẹsẹ́ẹ̀tì òun ni wípé ọkàn lọ́mọ pé ọkàn lọ́mọ sì sọ fún ẹ pé lórí ọ̀rọ̀ Yunusa yẹn àwọn ò ní fẹ́ kán bá wọn sọ kákà mẹ́nu kúrò lórí rẹ̀
ní Àkẹ́sẹ́ẹ̀tì fi ń sọ nínú fídíò yẹn wípé ọ̀kan lọ́mọ gbogbo ọ̀rọ̀ lẹ́mọ̀ sọ fún wa tẹ́ mọ̀ gbọ́ tí mo mọ̀ gbọ́ tí mo mọ̀ bá àmọ́ lórí eléyìí o mi ò ní mẹ́nu kò lórí ọ̀rọ̀ Yunusa torí àwọn lágbájá tamọ̀dò nǹkan kan tán ṣe nǹkan kan tán kọ́ sí problem lórí ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá tí ẹ̀yin gan náà sì mọ̀ bẹ́ẹ̀ dáadáa ni súnmọ́ amọ̀nù súnmọ́ kafaru bóòlè mo ṣe wò yín dáadáa ni pé torí Ọlọ́run kan lọ́mọ àti the rest of the pin irú ọṣẹ wo ni Saheed Shittu fẹ́ fi wẹ̀ lọ́dọ̀ yín tó fi lè gbẹ̀yìn pẹ̀lú ẹ̀dùn lè fi lè jọ ní àjọṣepọ̀ tó dánmọ́rán ẹ woru bí bọ́bọ́ yìí ṣe bó ṣe molest bó ṣe useless ṣe Adam fúnra ara wọn ṣé Adam bàbá àgbàlagbà bàbá wa bó ṣe useless bàbá wa ṣé Adam ẹ ò reflect sẹ́yìn ni ọ̀rẹ́ ọ̀tẹ̀ ẹni náà ó tún wá gbé bẹ́ẹ̀ wá gbé ọ̀rọ̀ ṣé Adam sílẹ̀ wípé nínú àwọn tó bà ẹ̀sìn jẹ́ nílẹ̀ Nàìjíríà pátápátá tó bẹ̀sìn ya láàrin ìwé pátápátá wọn ṣé Adam ni kò wí lẹ́ẹ̀kan kò wí lẹ́ẹ̀mejì uncountable times wọ́n sì ń pàtẹ́wọ́ fún un save your soul the same òun yìí náà lọ́wọ́ apáyún tì ló wá sọ pé ẹ̀yin bàbá wa Mudiru Markaz kórí báyìí àìsàn tẹ wà nù rẹ̀ bí ó ṣe rí ní ojú kan náà lọ́wọ́ àyè tí ọmọ fi yàgbẹ́ ní tí ọmọ fi tọ̀ ní ẹ sọ fún pé mo ti bá ara tọ́pọ̀ tó ti wà ńlẹ̀ pampers tí ọmọ lò ní kẹ́ ẹ gbọ́ ọ̀kan náà mọ gbogbo eléyìí náà lẹ gbọ́ ẹ wá tún wá ń wò pé the same ọ̀kan lọmọ yìí ní ọ̀wà fẹ́ mọ sọ̀rọ̀ favour Yunusa lẹ́wà tó wá fẹ́ mọ mú un náà mọ́ra ẹ fẹ́ mọ mú ọ̀rọ̀ rẹ̀ mọ́ra láti pé ká sọ pé kọ́mọ sọ̀rọ̀ kẹ́ kò yẹ kẹ́ẹ̀kẹ́ gbóòórùn bí tí Saheed bá gbà kọjá báyìí kò yẹ torí gbogbo cases rẹ̀ tó ní intervention náà wọ́n ti fi ṣe ẹni tó sì fi ṣàkóbá fún eléyìí I'm not ready to say anything torí àárín arẹwà méjì ni mo wà in terms of that I don't want to join anybody's fracas so àfáà kan ò lè sọ pé mo dídì gbóhùn jáde mo wá useless ni mo wá ṣe kíní kankan tó bá ti lè sọ̀rọ̀ bá ìlú mi tó bá ti sọ̀rọ̀ bá kábíyèsí tó bá gbé fídíò kan wọn bá ṣe tó bá ti fi rọ́ọ̀lù ẹ̀ mo ti rẹ́yìn padà nu tọ́rọ̀ mi ò bá parí lórí fídíò kan bọ́ bá jẹ́ pé fídíò méjì ló máa fi rọ́ọ̀lù ẹ̀ mo ti padà ní ẹ tó o bá fún mi lésì máa fún ẹ lésì tó o bá ti fún mi lésì mi ò sọ̀rọ̀ kankan lórí ẹ̀ mọ́ that is my own so I'm not doing it for pé mo kí n máa fi catch fún káwọn èèyàn mọ̀ wá I'm doing this what I'm doing it with passion láti defend ìlú bàbá mi láti defend the kábíyèsí anywhere anytime any day in tí mo ń ṣe nìyẹn mo ń fi defend ìlú bàbá mi ni anytime any day mo dẹ̀ fi defend àpèrè ni so what I'm saying in the essence ni pé tó bá ti lè kọlu àwọn àárín yẹn mélòó náà bú mi sẹ́ni kí n sọ̀rọ̀ nípa wọn ni no mi ò tí sọ̀rọ̀ nípa wọn náà mo ti ṣàlàyé fún procedures mo lè tọ̀ torí kọ́ mọ́dà rẹ pé bí àtòrí ilé òun pé àtòrí ilé òun ló fi ṣe tó ṣe rí ní ti ń ṣe náà nìyẹn kí ni no I don't want to put my burden on the neck of anybody tí ó fi wá mọ́ sọ wípé ò sáré bá ń ṣẹjọ́ kan lọ́wọ́ ó tó lọ rí gbẹ́jọ́ mi dìde I don't want that so at ease ni màá fi deal pẹ̀lú àwọn tó fẹ́ deal fún náà àwọn tó bá jẹ́ ti ìlú tó wẹ́ pé wọ́n mọ̀ tán bá ń bú mi kò sí nǹkan mi tí mo máa mọ̀ sọ fún wọn ni pé lójú mi báyìí ni ó sì mọ̀ ṣe nílùú Ògbómọ̀ṣọ́ tọ́lọ́run máa bá mi fi wọ́n ṣe ẹ̀sìn àyàfi tó wá pé mo bá rọ́ọ̀lù wọn lókù ìwọ tí mi ò bú tí mi ò ṣẹ́ tó gbé lára síkún ara rẹ tó wá mo bó ṣe fẹ́ sí tó wá pé the only thing wọn náà fẹ́ kán mọ̀ pé wọn náà mọ̀rọ̀ sọ lọ́ba níkà ó ṣe báyìí lọ́ba níkà pẹ̀lú ògo Ọlọ́run ọba gbogbo ṣe jẹtọ náà ọba wà láìtàlá kò ní sẹ́yìn mi ò ní sàṣẹ mi ò ní ṣe ká àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run lójú mi báyìí ló ti mọ̀ ṣẹ̀sìn wọ́n mọ̀ gbé sítórì gbanú etí mi báyìí ni màá sì mọ̀ sọ pé alhamdulilayi orin tẹ́ ẹni kan mọ̀ kọ yẹn màá ṣẹ̀ wá mọ̀ kọ torí orin yẹn ò tí ì ṣe kọ ní ìsìn màá ṣẹ̀ wá mọ̀ kọ orin yẹn nígbà náà wàláì torí gbogbo yìí náà nígbà táṣìírí yín bá ń tú màá mọ̀ sọ pé sẹ́yìn rántí pé ní ká mọ̀ kọrin yìí àṣírí lọ́mọ̀ tú yìí alhamdulilayi tọ́lọ̀ ti bá mi tú àṣírí yìí gbogbo ẹ̀yin tẹ́ fún mi ní fídíò tẹ́ sọ pé lágbájá ẹwà òbí Pàràkò yìí ti ṣe rí tó di sin tẹ́wà sọ pé àwọn náà lẹ́wọ́n pọ̀ wọ́n káàkiri ẹwà òbí bàbá Pàràkò yìí oníníjọ́ kéèsì wọn ọ̀làjọ́ kéèsì wọn tẹ́ ń gba wájú ẹ ti gbàgbé ní tẹ́lẹ̀ ṣe fún Pàràkò yìí ọ̀hún ẹ ti gbàgbé ni nígbà tí mo bá ń tu yín yẹ́lẹ́yẹ́lẹ́ báyìí àwọn sọ alhamdulilayi abẹ́ ti gbàgbé ni ẹ kú nídìí àbòsí
innal ladhina amanu wa amilu salihati wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr. Ó ní lásìkò yẹn nígbà tí gbogbo ẹ bá dàrú tẹ́lẹ̀ yìí ń là mọ́ bí tẹ́lẹ̀ náà tálágbára ń lo agbára tẹ́lẹ̀ yìí ń ṣe tẹ́lẹ̀ yìí ń sá ebo mo fẹ́ forí sí mo fẹ́. Ó ní wa tawasaw bil haqqi ẹ wà á bá wọn kan pàdé wọ́n mọ̀ wa tawasaw bil haqqi gbogbo tó bá mọ̀ ṣe wọ́n mọ̀ ṣe lórí òdodo. Wọ́n takú sórí òdodo yẹn wa tawasaw bis sabr wọ́n tún wá mọ̀ ní sùúrù pẹ̀lú òdodo wọn tí wọ́n ní. So wọ́n gbé kéèsì lọ́jọ́ kan wọ́n gbé lọ kí wọ́n kan lọ́dọ̀ tí wáyé torí pa ti wà lórí òdodo ní ìṣe àdìmú pẹ̀lú òdodo wọ́n tẹ́wọ́ sọ́dọ̀ sọ́bùrù àti ṣe sùúrù lórí rẹ̀ torí àmọ́ pé ńgbà tí ó padà sójú wa ní pẹ̀lú ògo Ọlọ́run wa. Ìgbà tó sójú gbogbo wa ní pẹ̀lú ògo Ọlọ́run wa. So what we are saying in the essence pé ìrọ̀lẹ́ ayé náà wà gbogbo bẹ́ẹ̀ ṣe dákọ́lùkù tó pé tó ti sọ Ògbómọ̀ṣọ́ di àgúnmọ̀ òun nísìn tó bá fẹ́ make good money online nísìn lọ sórí internet kó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ Yunusa àtọ̀rọ̀ lọ́ba níkà mọ́ support Yunusa mọ́ support lọ́ba níkà o bẹ̀rẹ̀ sí mọ́ bú lọ́ba níkà ní ìsìn kó sọ pé Yunusa ló ṣe mo fi ọlọ́ọ̀bá búra fún ẹ give it a trial ṣe fídíò kan bú lọ́ba níkà tó bá bú tán kọ́ wá sọ pé bàbá wa ìmáàmù 335 years ni wọ́n ṣe láyé kíní kankan kọ́ wá sọ yín pé gbogbo tí máa ń bínú wọn ṣe yẹn kó wá wo tó bá ní credit account tó bá ní pé ẹ̀kan sọ́kọ́ sáàfì phone number rẹ síbẹ̀ tí wọ́n bá ní pé wọ́n ti rí pé àwọn ti rí new signing ní ẹwọ́n ti rẹ́ nǹkan tí ó lè mọ bá wọn bẹ́ ìbú lọ wọn ò ní dúró di òdodo wọ́n sì gbàgbé pé ọjọ́ ní mọ̀ pẹ́ ìpàdé wọn ní kí ṣe kí jìnnà táwọn padà pàdé so mo rí write up kan tẹ́nìkan ṣe unfortunately lórí the same video phone tí mo ti make call yìí wọ́n ti ṣeun ọ̀kan tán mo fẹ́ rántí mo fẹ́ sọ fún wa níbí ni pé ṣe rí ọ̀rọ̀ ti Yunusa ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ Nnamdi Kanu ni ọ̀rọ̀ rẹ̀ dàbí ti Nnamdi Kanu ni tó yẹ pé gbogbo ibi tó bá wà àwọn kan kú lọ torí títí ẹ̀ tó mọ̀ sáré tiẹ̀ tó mọ̀ ṣe kíní kan máa padà ṣe fídíò tí máa fi inú ilé tán fi Nnamdi Kanu sí máa fi hàn yín kẹrin tá ń pè láyé wọ́n bá sọ fẹ́ pé mọ́jú ló mú wẹ̀yìn rẹ̀ ní gbogbo àwọn tó ń ṣe fún Yunusa nísìn ẹnìkan lọ rí ṣe write up kan ẹ máa bínú orí ìmáàmù wa tó ti lọ sí umura àríru ẹ̀ rí àríru kìíní kan rí oh my people are so gullible àtẹnujẹ burúkú ó wá dàbẹ́ ni pé wọn ò lọ umura ló gbọmọ sọ rí bàbá amáráfà kọ́ lọ́ba kó bá fọ̀rún kẹ́wọn nódù bàbá yẹn lọ Mẹ́kà ọ̀fẹ́ tó 55 fa wọ́n fẹ́ lọ Mẹ́kà tó fẹ́ tó mi àwa ò ṣírò múra àwọn tó ń sponsor rẹ̀ igan náà ti lọ ya ìmọye múra tí wọ́n mọye wọ́n lọ Mẹ́kà ìmọye wọ́n ń gbé jáde bàbá wa the grand chief kìnnìkan kankan wọ́n lọ sí ẹwà wo múra ẹwà wo kìnnìkan ẹwà wo kìnnì wọ́n tẹ̀ tó wá ṣe wọ́n lérò pé wọ́n gba wọn sálásí lẹ́yìn wọn ni kò tó bẹ́ẹ̀ torí nǹkan tó bá àṣẹ wọn tó bá ti wọ́n mọ̀ pé gbogbo right up yẹn náà fi ń kó bá ipò kọ̀sẹ̀ tó bẹ́ẹ̀ láti lọ rí ṣe nǹkan kan lórí mọ́sálásí ẹ̀ tó jẹ́ pé ẹni tó ju bẹ́ẹ̀ lọ́wọ́ à ń bẹ́ẹ̀ because the Lord did not allow him to appoint anybody to deputize for him èyí tẹ̀ sọ pé òun náà appoint èyí láti deputize fún un. In agreement to sign. In agreement to sign. How else? Ẹnkọ́ba ni mọ́sálásí kìí ṣe tiẹ̀ mọ́sálásí ọba ni. It belongs to the throne. Kìí ṣe tiẹ̀. Now, let me make this clarification once and for all. Fẹ́ tó bá ní làákàyè. Mi ò lè fẹ́ kọjá bẹ́ẹ̀ mọ́ lórí rẹ̀. Tẹ́ ẹ̀ bá ti lè gbọ́yé mọ́ nísìn. Orí yín dọ́ta nìyẹn kò tún lè yé yín mọ́ láíláí ọba ní fi ìmáàmù jẹ tó bá ti mú wá láti inú ìdílé tó ti yàn yóò sign agreement sẹ́ni ẹ bá mi mọ́ ẹni tí ó mọ kírun mọ́sálásí mi wá ní ìdílé tó bá kàn wọ́n wá ní ìdílé yìí ní ṣé wọ́n lọ fẹ́ gbaṣẹ́ ọ̀dà agreement tó fi ṣiṣẹ́ lábẹ́ mi nìyí ó wá sign agreement pé agreement tí màá fi ṣiṣẹ́ lábẹ́ yín nìyí mọ́sálásí yẹn ni mo fẹ́ mọ̀ lọ ẹ jẹ́ ká kọ́kọ́ bira wa léèrè ṣé mọ́sálásí ni ẹ kọ́kọ́ gbélé Yunusa lọ́wọ́ ni àbí imamship lẹ kọ́kọ́ gbélé lọ́wọ́ ẹ̀yin rádaràdà yìí ṣé mọ́sálásí náà kọ́kọ́ gbélé Yunusa lọ́wọ́ ni àbí imam náà gbélé lọ́wọ́
ó gba appointment láàfin tán ó wá lọ rèé bẹ̀rẹ̀ sáfíìsì ẹ̀ ní mọ́sálásí ní pé ibi tán gbé fún ọ nìyẹn pé tó ti lọ rí mọ́ kírun. So unfortunate for us ní time yẹn pé bàbá wa sick wọn ò gbádùn tí wọ́n bá wà ní àlàáfíà ara ni wọ́n jọ lọ rèé kírun yẹn ni ibi tẹ́ ti mọ̀ pé wọ́n ti parọ́ kanlẹ̀ dáadáa nìyẹn wọn bá jọ lọ rèé kírun rẹ̀ ni. Now wọ́n wá appoint ẹ̀ síbẹ̀ yẹn tán nìyẹn ọ̀rọ̀ wá délẹ̀ wá níbẹ̀ yẹn kọ́ ni wọ́n ti appoint ẹ̀ torí náà mọ́sálásí àwọn kan tó mọ̀ wọ́n rí tẹ́ẹ̀kan pẹ̀lú wọn ó láwọn ni wọ́n ní mọ́sálásí so tó bá ní umani including myself mo ní right lórí rẹ̀ ó wá délẹ̀ tán ní ìsọ wá tó sọ pé èmi gan tí mo tún ní right lórí mọ́sálásí ni ò bí mi dáa kí n wá kírun bẹ́ẹ̀ àbí kí mo wá ṣe nǹkan bẹ́ẹ̀ ìgbà wọn sọ pé mo fẹ́ lo mọ́sálásí fúnjọ́ mẹ́ta àfẹ́ ṣe mo prank yín wọ́n á fi akọ́pù gbé mi nílé so mọ́sálásí tí ẹ wá ṣe ti tiẹ̀ tó pé ibi táyà ń pẹ́ ẹ sí kọlọ rẹ̀ ṣe ó wá ń lọ ó wá ń fọ́bì pé lórúkọ wípé property titi ẹni àwọn tó ń sì tún ń gà ẹ́ wọ́n wá tó sọ pé mọ́sálásí làwọn wà ní ìsìn tí wọ́n bá bí lágbájá dáa torí tó ń sì ní more rights lórí rẹ̀ ju tiẹ̀ lọ ìtumọ̀ wo lonítọ̀hún fi ní more rights lórí rẹ̀ ju tiẹ̀ lọ torí pé òun bẹ́ẹ̀ ti ṣe rí yẹn ìmáàmù ààfin ni ọ̀nà wo ló fi jẹ́ ìmáàmù ààfin tó jẹ́ kó fi ní right lórí rẹ̀ jù lọ òun ò tí ì gba mọ́sálásí lé lọ́wọ́ ni ọ̀rọ̀ títí ẹ̀ ẹni tó kọ́lé ni pẹ̀lẹ́ mi rẹ́ǹtì tó wà nù ilé rẹ́ǹtì tó wá bímọ tó wá sọ ọmọ rẹ̀ ní Kọ́láwọlé ṣé ẹ ò ṣàìmọ̀ wípé òun tó kó ọlá wọlé yóò padà kó ọlá yẹn jáde tí ẹni tó ní ilé bá ṣe tán fẹ́ lo nǹkan rẹ̀ that you should know. So ọwọ́ sọ wípé àfikọ́ ni wọ́n ti appoint ẹ torí náà o kì í ṣe ìmáàmù ààfin you have nothing to do with ààfin. Good. In history ó sì ti show wípé àwọn mùsùlùmí máa ń ṣàdúrà láàfin yẹn ní gbogbo Friday kábíyèsí wá mú ìmáàmù tiẹ̀ wá install rẹ̀ as ìmáàmù ààfin tó mọ̀ bá wọn ṣàdúrà àti gbogbo àwọn outings táwọn bá nítorí pé tó bá wà lábẹ́ wọn gbogbo àlọ́ lọ́ọ̀chì kìíní àlọ́ lọ́ọ̀chì kìíní àwọn fẹ́ ṣàdúrà bí wọ́n fẹ́ ṣe kéré tó pé àwọn mùsùlùmí ni wọ́n wẹ́kọ̀ àwọn ìwọ náà ló ṣojú ìlú níbẹ̀ àti gbogbo mùsùlùmí ó wá gbé bẹ́ẹ̀ oníbẹ̀ yẹn oníwọ̀ ọkọ̀ ibẹ̀ kọ́ ni wọ́n ti fi ọ́ jẹ kábíyèsí wá employ service ẹni tí yóò mọ báwọn jáde lu fún gbogbo nǹkan tó máa ń ṣe àti gbogbo àdúrà tó máa ń ṣe fún lù ẹ wá mélèyìn yín wá dà yín láàmú ẹ̀yin náà ti mọ géèmù yẹn wípé ẹ gbọ́ o eléyìí fara mọ́ appointment rẹ̀ as staff ọ́fíìsì ààfin mọ́sálásí sì ní ààfin lónìí èmi ni mo sì sọ pé ààfin kò ní ìjọ tó bá ti kó lọ níbẹ̀ yẹn in less than 24 hours lẹ́ni tó wà ní ààfin ó fi take position mọ́sálásí yẹn but ẹjọ́ wà ní kóòtù tó ti ń sọ pé mọ́sálásí yẹn ò kí ń ṣèlú kábíyèsí kọ́ lónìí so why tẹ́ fi ń fúnra tẹ́ ń la orí ara yín mọ́lẹ̀ lórí ọ̀rọ̀ ìmáàmù ààfin kí lẹ̀ ń kú lọ sí allow him to be ebi tí yín ní PhD in linguistic PhD in linguistic eléyìí àti òfin àti ẹ̀dọ̀ àti òróǹro àti gbogbo tá ń pè nínú títẹ̀sìn lòun ní islamically òun ní títolóyìnbó linguistic àbí ok kò ní tàbí pé kò tíì ní ìyẹn ò tẹ̀ kí ń ṣe dandan torí wọ gangan fúnra rẹ̀ tó ń brag ní sí pé o ní àǹfààní bàbá rẹ̀ ṣé bàbá rẹ̀ ní school start bí bàbá rẹ̀ bá ti kú tá àgbúrò rẹ̀ mọ́ ó jogún àwọn tírà lọ́dọ̀ rẹ̀ kó sàtífíkẹ́ẹ̀tì bàbá rẹ̀ náà jáde tá a fi rí i pé bàbá rẹ̀ gan tiẹ̀ ní school start dépòdépò pé yàtọ̀ pé tó lọ yọ ní yunifásitì tó fi wá lọ improve tó fi dépò ti PhD
kẹ́yìn kan jókòó tẹ́ǹkan dára yín láàmú. Brother mi kan pè mí jòlè àjọ sọ̀rọ̀ ó ní tí mo bá láwọn táwọn jọ wà lọ́fíìsì mi tó pé wọ́n ní PhD nǹkan kan kálẹ̀ káàkiri. You even know that they have all these things. So you no claim pé wọ́n ló ní mosque. Ok, nígbà tó ń bá parí ẹjọ́ bí wọ́n lọ bá ní mosque ni tó má sì sọ pé ìlú ló ní mosque, ìmáàmù tọwọ́ lórí máa kírun nu mọ́sálásí ìlú. Nígbà tó ti sọ pé wò kí n ṣe ìmáàmù ààfin, ó sì lórí máa kírun ní mọ́sálásí tẹ́ ẹ bá kọ́. Kí ló fàjà níbi eléyìí nìsín? Kí ló fa tẹ́ ń gbọ́lọ́pàá kálẹ̀ káàkiri tẹ́ ò lè sùn sí? Ok, ẹni ká jọ bira léèrè sí Islam náà nìyẹn. Ṣé Islam náà nìyẹn? Tí ẹ bá ṣe pófin Nàìjíríà kàn ti rí bó ti ṣe rí, òfin Nàìjíríà rí bó ti ṣe rí nìyà ó. Wá ìtàn fi hàn láwùrú nǹkan báyìí kó mọ ṣẹlẹ̀. Ẹ wá ń sọ pé bandit. Ìgbà tó yẹ pé tó bá ti lówó lọ́wọ́ báyìí tó yẹ jẹ́ pé is also a bandit. Nínú gbogbo bandit yẹn ẹ rí mi ìbẹ̀tọ́ ọlọ́pàá Nàìjíríà gan tẹ̀lé. Nígbà tó ń kówó fún wọn níbo náà ti ń ná, níbo náà ti ń ṣe, báńkì wo ló ń gbà, àwọn olówó ló ń gbà, adúrú mílíọ̀nù sẹ́ni tó ń gbà yẹn, ibo náà ti ń ná, ìta ni wọ́n ń kó fún. Tí wọ́n ń gbà kó lọ́wọ́ àwọn ẹnìkan tó ń kó lọ fún ẹ, ta ni wọ́n ń kó fún. Irú eléyìí ló yẹ ká máa birú gúnbí tí wọ́n tún gbé wá fún wa nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ ń bọ̀ lórí òun náà torí ẹni táwa mọ̀ dáadáa ni Gúnmi. Ẹni tí àwa yìí mọ̀ dáadáa ni 33 years mo ṣe ní north. Àwa ti lògbà láti gba bàbá rẹ̀, àti bá bàbá rẹ̀ lògbà bá ṣe kéré tó, àti bá bàbá rẹ̀ lògbà nígbà tó ti ń dà lúrú kiri. Òun gan fúnra ara rẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ lórí rẹ̀ pé wọ́n ti rusticate ẹ̀ ní NDA. Wọ́n rusticate ẹ̀ ní Buhari tó ṣaláìsí yẹn ló yọ kúrò, èyí tí wọ́n fi rẹ́ pẹ̀lú Buhari tó fi dọjọ́ tí Buhari fi kú nìyẹn. Bàbá rẹ̀ ń bẹ láyé, wọ́n rusticate ẹ̀ kúrò ní ìgbà yẹn náà lọ ẹsẹ̀ tó wọ́n ẹsẹ̀ wá lọ rèé kọ́ béèyàn ṣe mọ jíjàngbara tàwọn terrorist. Ẹ wo bí Saudi Arabia ṣe máa welcome anybody as a Muslim. Lágbájá mọ̀ bọ̀ àtẹ̀ntó dọ̀tí àtẹ̀ntó mọ̀ kó mọ́ra, kí ló mú wọn tán fi lé padà. Ọwọ́ ajẹ́ pé ìlera lọ rí embrace ìlera kó mọ́ra. Ìyàwó tó fi léyìn fi proud. Ẹ ti gbà wípé ti sọ àwọn ọ̀rọ̀ kan kalẹ̀ ìpè bó lè dogun kó dogun. Eyín ìmáàmù Ìwó àbí bí mufti Ìwó tẹ́ fi ṣe mufti titi yín tẹ́ ní kọ̀sẹ̀ tó lè yọ. Your words has turned to become a sword that is going to choke your neck. Your words has turned to become the sword that is going to choke your neck. Gbogbo yín tẹ́ sọ̀rọ̀, gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yẹn will be used against you in the court of law. Use anything I say against me in the court of law. I will defend it. And probably I will use it yourself. Ìwọ gan fúnra rẹ tó pè mí lẹ́jọ́ gangan ni màá mọ fi ṣe witness ọ̀rọ̀ ara rẹ̀. Àwọn tẹ́ kó lọ sí kóòtù ní pé ọ̀kọ́rọ́ sọ̀rọ̀ ọmọ ọkọ lẹ́nu. Orúkọ lóòrò nígbà táwọn èèyàn sọ pé ọ̀rọ̀ kọ́ ọ̀kọ́rọ́ lẹ́nu. Orúkọ lóòrò ọ̀kọ́rọ́ ìyẹn máa jọ́ kọ́rọ́ pé kọ́rọ̀ rẹ̀ kọ́ mọ́ kọ́. Ẹlòmíì gan tó mú létí ẹ máa wọ in the court ó mú létí yẹn for more than 35 years wọ́n ti jọ wà. Wọ́n dé court torí pé fẹ́ sábòsí wọn ní sọ ọmọ ẹni tí ń jẹba olóòwò mẹ́ni tí ń jẹbẹ̀ olóòwò mọ́ rí. Ilé ni wọ́n jọ fi tira wọn la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam ẹni lábọ̀ rí. Ẹni lábọ̀ rí o. Àfikẹ́ change lifestyle yín kúṣẹ́ lè dà á láàmú ni. Àwọn bàbá wa tí wọ́n gbé tẹ bá ti pè wọ́n pé bẹ́ẹ̀ ṣe rí mi ní pẹ́lá o, bẹ́ẹ̀ ṣe rí mi ò kí ń pẹ́lá o, bẹ́ẹ̀ ṣe rí mi olódodo mọ́ wa o, bẹ́ẹ̀ ṣe rí mi olódodo mọ́ wa o. Ilé wọn ni ilé àwọn ayélujára ni wọn wá dọ́mọ ọkọ mọ wọn ọ̀dọ́ máa lè mọ̀ wọ́n ti wá padà wá mọ máa lè wọ́n wá tó takú sọ́dọ̀ máa lè wọ́n sì láwọn ò kí ń parọ́ àwọn tá ń gbèrò tán fẹ́ mọ já síwájú fún wa nínú ìlú nìyẹn example lẹ́mú kalẹ̀ wọ́n tẹ́wọ́ sọ́bẹ̀ àákú wọ́n tẹ́wọ́ sọ́bẹ̀ sọ́bùrù irú rẹ̀ náà nírú àwọn ayé àti gbogbo àwọn tó bá dúró tó dodo. And when you are agitating, all you just seek for is support from outside. When you are agitating, it is not ibi tí èèyàn máa ti sọ pé à ń dájọ́. It is not, it can never be a group wípé wọ́n fi ń dájọ́ kiri ni ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ Murik bó ṣe ń lọ káàkiri ẹ lè rí secretary chairman kíní kankan lórí Murik
bó ṣe agitate níwọ̀n bá tiẹ̀ bó ti ṣe yé nìyẹn. So we are calling on all these our people, àwọn èèyàn wa tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìlú Ògbómọ̀ṣọ́ káàkiri mostly nínú Facebook wọ́n máa ṣe live nǹkan kan yẹn. You just have to have mercy on them. Only to pass through before they can do all this live coverage that you can see from time to time. Gbogbo ara la ń jọ ń lo data. For those of you who have, they need that assistant. Likewise myself. Because single-handedly ni mo ń ṣe tí mo ń ṣe, I'm not being sponsored. Just like themselves too. Nobody is sponsoring them. They need support. We need. Tá a bá sọ jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀, it is high time we just say to all of you, we need support. We seriously need support. Because these people are pushing in millions of naira every day, and the gadget and everything you can ever think of. Lórí àwọn tán fẹ́ bá àpèrè ẹ jẹ́. Do we need to tell you? You think we are looking like more or less like beggars? We are not beggars. A ní kankan lọ́kàn wa, ní kankan tá a fẹ́ fún ìlú ni. But we need that your support. A ò kì í ṣe olówó. Ìtì Ọlọ́run fún wa lágbára tá a lè ná lèyí tá a ná yìí. But it can die at any time if the support is not there. A ò gba ọlọ́pàá kó mọ gáìdì wa kálẹ̀ káàkiri. A ò gba bọ́nsà kankan kó mọ tẹ̀lé wa kálẹ̀ káàkiri. They watch us, we cannot hide our face. And we are defending the land. We are defending our culture. We are defending our unity. We are defending our oneness. We are defending the religions. All angle and defend. I want you to know this. I'm saying this bitterly. We need your support. Most of you will call us. Send the video. Clearly solo the video. And you know, video tẹ́ni kó wò yìí, tẹ́ni kéèyàn lọ rè wò yìí. Owó ni ó fi ṣe data tí ó fi wò. Tó bá wò tẹ́ mọ̀ expect kó tó wá sọ̀rọ̀ lórí ẹ̀. Tó bá tó sọ̀rọ̀ lórí rẹ̀ yóò tún load ẹ̀. Money. And you still think people like that, you still look at them as beggars. Àwọn tí mo ń wí yìí, they didn't send me to, and I did not have it in my mind. Mo fẹ́ sọ yìí. I have endured. Mo endure. But lẹ́nu jọ́ mẹ́ta yẹn wọ́n rí ọmọ kan tó yẹ pé tẹ́lẹ̀ tẹ́ bá sọ̀rọ̀ kábíyèsí, oh my God, bí tó bá gbé sọ̀rọ̀ kábíyèsí báyìí ó lè fọ́ orí yín mọ́lẹ̀ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ kábíyèsí ní ọ̀gbẹ́ ọ̀dà. Nígbà tó sì dẹ̀kan ní sọ sì gbé yín sọ sì gbé sórí ń gbé kálẹ̀ káàkiri. Ẹnujọ́ méjì iná sọ fún wa pé tí lórí sọ fáwọn kan pé nígbà táwọn ń sọ̀rọ̀ tí kò sẹ́ni kankan tó fáwọn ló sówó àwọn làwọn fi ṣe nígbà táwọn sì ráwọn tó mọ̀ fáwọn ló táwọn fún mọ́ sọ̀rọ̀. They buy anything buyable with their money. We are not saying they wanted to buy us. Somebody like me, they wanted to buy me in different forms. But no way. I've seen it. And I will not disappoint myself. We don't need to beg. Àwọn kan bẹ tọ́lọ́run ṣe ọlá kìíní yẹn fún tí wọn ò ní, wọn sì lè béèrè. Àwọn kan bẹ tẹ́sì rí pé wọn ò ní, wọn sì lè béèrè. So àwọn tọ́lọ́run bùn ẹ̀bùn ní, but ó yẹ ká mọ̀ mọ́ká kìíní yìí tọ́ sí ó yẹ. Kìíní yìí kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere. You are a fool. Inú wíkẹ́ wí fún ẹnìkan lọ́mọ yẹn sọ pé I'm not a fool. You are a fool. I'm not a fool. Jeep 300, Jeep can be 30-something million naira náà gbé bùn for repeating that he is not a fool. Ẹnìkan gbé retirement owó òun báyìí òun fún ní half of the retirement kan máa bọ̀ fún. For that word I'm not a fool. Kátó wá pàrọ̀ tó fẹ́ dáná sun ìlú Ògbómọ̀ṣọ́, dáná sun ilẹ̀ Yorùbá. Àti kí gbogbo fẹ́ dáná sunlẹ̀ Yorùbá ìrùpá ọ̀dà là ń ṣe ni wọ́n fẹ́ dáná sunlẹ̀ Yorùbá ṣé ò ti rí ní ìsìn wọ́n ti gbé gúnmi wá bá wa. These are one of those things we've been saying, but if there is no encouragement we give up, we throw in the towel. Kìí ṣe pé we really want to throw in the towel. If all the gadgets are not working again the way they are supposed to work, what do you think is going to happen? Kamuna loloni, kamuna nolola, you want to do, you want to show, you want to do, you must be there. You are not doing it for money making. Doing it for the land. We are really appealing. I'm appealing to you, the good ones who are very close to us.
see us and look at us with mercy and give us that encouragement that will make them to do. Most especially ẹ̀tẹ́ tó mọ̀ gbọ́mọ̀ sọ omi ọmọ sọ fún wa pé tẹ bá rí bí parapọ̀ ṣe dá kíní kò ṣe dá you can't say it ó dẹ̀ ń dá iná àmọ́ ẹ̀dẹ̀ ráwọn kan tí wọ́n ń sọ what do you need to do for these people. I am not crying out for them to for anything, but because we don't want this cause to die like that. Because if we continue like this, blogger, somebody call me, don't blame him. But once nobody want to believe him again. I've seen the wolf. The story of that small child that say he see wolf at the river. I'm just making a prank. Wolf see. There's no way. These are people doing their live coverage. Facebook. Even if you don't look at my side, I want to say TikTok, Reels, Facebook, ẹ̀rí wọn ẹgbìyànjú láti mọ bá wa rí wọn àwọn èèyàn náà tún lè jẹ́ kí ariwo tá ń pa yìí ló tún lè jẹ́ kó mọ jáde. A ò ní source míì tọ́rọ̀ wa fi lè jáde. Wọn ò fún wa láyè lórí television, wọn ò fún wa láyè lórí rédíò, wọn ò fún wa láyè lórí paper nǹkan kan èyí tá a jọ ní tó yẹ pé it belongs to all of us sí láti lè ní access lé lórí tó yẹ pé we can't do anything about it. They cannot. They block you in the morning because you have another one in the afternoon. They block you in the afternoon, you have another one in the morning. So they can't do it. We need that support. I didn't mean to go too far to this, but I just have to say the little I can say in Ìpàrẹ̀. We need that support. Àwọn tẹ̀yẹ tó wà lóhùn yẹn tẹ̀yẹ studio ni wọ́n build fún wọn. Then they fún wọn ní sophisticated gadgets tó wà okay for them to do and undo, to say anything. Gbogbo tó sì mọ sọ inú ọmọ jẹ́ nǹkan tí ọmọ jẹ́ bànújẹ́ fún yín. Àwa táwọn tó ń sọ lórí pé kì í ṣe pé tó bá fi ń wojú rẹ̀ à ń sọ láti pé ká fi fira lọ́kàn balẹ̀ tó jẹ́ pé sì máa rí dùnú nínú rẹ̀. We are dying silently. We need your support. We really need your support. Almighty Allah will be with each and every one of us. Ọlọ́run dá wa láàmú. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.